ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò mú ilé ẹ̀kọ́ mi. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ jẹ́ máa kí wa wípé a tún kò dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ní àǹfààní àti máa wò wá ojú tẹ fi ń wò wá ò ní fọ́ bẹ́ẹ̀ sì rèé o etí tẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ lẹ́dùnmarè ẹ jẹ́ máa kí n wípé a máa kó ewu àlàjá oṣù tuntun oṣù kejìlá tí Yorùbá ń pè ní oṣù ọpẹ́ ẹnu ọpẹ́ wa ò ní kàn nínú oṣù kejìlá yìí tó jẹ́ òun náà lóṣù kan tó kù tá a fi la ọdún yìí já oṣù kejìlá àá là á já o pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ àánú ìbùkún àtẹnu ọpẹ́ láṣẹ Elédùmarè ẹ̀yin tẹ́ ń wò wá nílé lẹ́yìn odi lóko lágbára ṣe Èdùmàrè ẹkún òṣè ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní ya létí wá o òpin ọdún yìí kò ní jẹ́ òpin ìgbé ayé wa Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi yìí nẹ́kan ló kọ bàbá mi olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara akíní mímọ̀ tó méjọ mẹ́rin sí ní ẹ̀kọ́ kì í sì ní ọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ń wò wá lórí ìkànnì olómi ọgbọ́n TV yìí ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa subscribe sórí ìkànnì yìí níbi tí a ti ń ṣe àtúpalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń jẹyọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú ọmọ kóòtù òjíire ọmọ Yorùbá tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ìlọsíwájú ilẹ̀ wa ìlọsíwájú Yorùbá ìlọsíwájú orílẹ̀-èdè yìí lórí ọ̀rọ̀ ètò ààbò yánpọnyánrin tí ọ̀rọ̀ ìjínigbé tó sì ń fà á lẹ̀ àti eléyìí tó ti jẹ́ pé ó ti jẹ́ bí ìpìlẹ̀ tẹ́lẹ̀ tó ti wà ńlẹ̀ nílẹ̀ Yorùbá láàrin Fúlàní àti àwọn ọmọ Yorùbá ó ní nǹkan tí mo fẹ́ mú wá fún yín lónìí yìí ìbá jẹ́ àárọ̀ lẹ́wà ìbá jẹ́ ọ̀sán ìbá jẹ́ ìrọ̀lẹ́ ìbá jẹ́ ìyálẹ̀ta ìbá jẹ́ àṣálẹ́ ìbá jẹ́ òru ó máa wù mí kẹ́ ẹ gbọ́ o nítorí pé ìkànnù ọ̀rẹ́ mi kan èèyàn mi kan ló ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olórí àwọn Fúlàní mo wá wò ó pé ẹ̀yin ti wá lórí ìkànnì olómi ọgbọ́n TV àfi kẹ́yìn náà wá gbọ́rọ̀ lẹ́nu ẹni tó jẹ́ olórí àwọn Fúlàní yìí o kẹ́ ẹ wá gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ kí ló fa ìkọlù kọgbà tí wọ́n ń ṣe sí àwọn ọmọ Yorùbá ń gbogbo ìgbà tó sì jẹ́ wípé púpọ̀ ọdún wọn náà wọ́n ń jẹ mùdùmúdù ilẹ̀ Yorùbá wàrà tó yín ilẹ̀ Yorùbá wọn kò jẹ bẹ́ẹ̀ bá gbọ́ Yorùbá lẹ́nu ẹlòmíín inú wọn ó ti dán mọ́rán débi pé ẹni mọ̀ yàtọ̀ láàrin Yorùbá àti Fúlàní mọ́ ojú nìkan lẹ fi mọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi gbìyànjú àti bá mi ẹ share fọ́nrán fídíò yìí ẹ sì wo fídíò yìí ẹ wò ó délẹ̀ o ẹ wò ó délẹ̀ kẹ́ ẹ gbọ́ ohun tó jáde
lẹ́nu olórí àwọn Fúlàní yìí. Ẹ bá gbọ́ ohun tó jáde lẹ́nu àwọn olórí àwọn Fúlàní yìí tán, ẹ wá fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Ẹ má sì gbàgbé, ẹ bá mi share, ẹ jó délé, ẹ jó dóko. Ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Lóòrèkóòrè la máa mú tó ní ṣe pẹ̀lú ìlọsíwájú ilẹ̀ wa, àtòun tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè orílẹ̀-èdè yìí la máa mú wá o. Orílẹ̀-èdè Guinea Bissau nìyẹn, nítorí ètò ìdìbò tí wọ́n ṣe tí ò fẹ́ nẹ́sẹ̀ ńlẹ̀ tó fẹ́ máa ṣe yánmọ̀yánmọ́. Àwọn ológun gbàjọba lónìí mọ̀nà wà. Ètò ààbò níbi tí àwa ẹ̀yà ta ti ń dìde síra wa. Ẹ wo Yorùbá, ẹ dìde, ẹ jí gìrì, ẹ ronú. Ẹja ronú. Ẹja lọ wo fọ́nrán fídíò yìí kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu olórí àwọn Fúlàní yìí, kẹ́ ẹ gbọ́ ohun tí wọ́n sọ. Ẹ ti jẹ́ olórí àwọn Fúlàní, ẹ ní figbá kan bọ̀ kan nínú fún wa sà. Yorùbá àwọn ló ní hòtẹ́ẹ̀lì, ibi tí Fúlàní tó bá gba 20 million ibi tó ń lọ fi mutí. Fúlàní mi tí wọ́n ń da ẹran jẹ nínú oko, wọn pé bí wọ́n bá mẹ́lòmíì wọ́n ń bá ìbọn AK-47 lọ́wọ́ wọn, wọ́n ń bá àdá lọ́wọ́. Bàbá, ṣé AK-47 wà nínú irinṣẹ́ tí Fúlàní fi ń da màálù ní sà? Nǹkan tó tó láàsì láti pé kí Fúlàní mo dání láti da màálù ẹ̀. Yorùbá tó lọ ra bàtà Fúlàní tó ṣe àkẹtẹ̀ tó ṣe gbogbo ẹ̀ tó dẹ̀ fi lọ rọ́ọ̀bù wọn ní Fúlàní ni. Àti Fúlàní o àti Yorùbá o, ẹ jẹ́ ká wá olè, ẹ má jẹ́ ká wá Fúlàní. Ariwo ìṣe ń lọ lọ́tún lọ lọ́sì tí Yorùbá ń bínú pé ẹ̀yin Fúlàní alẹ́ ń dalẹ̀ bàbá wa rú, ẹ̀já dáko mọ́, wọ́n ń pa àwọn àgbẹ̀. Tí wọ́n bá ní kí ọlọ́mọdọ́mọ ìyá ẹ̀gbẹ́ ọ̀dà kí Fúlàní ó padà sílùú wọn. Bàbá, bó ni ó ti rí? Àwa la jókòó yìí ń sìn, wọ́n bí bàbá wa ń bí, wọ́n bí bàbá wa ń bí, wọ́n bí ìyá wa ń bí. Àwa ní òkè ká wá kúrò ká wá rí bó náà fẹ́ ká lọ. Kọ́ lọ fi ibi tó fẹ́ lé wa lọ hàn wá pé ibi là fẹ́ kẹ́ padà lọ. Ibi là dàgbà sí, ibi náà bí wa sí, ibi là bá wọn mọ wa sí, ibi náà kàwé. So Fúlàní àti Yorùbá wọn ò ṣe é yà. Ìgbòho ń ṣe bísínẹ́sì ni, ó ń fi ń tajà ni. Ó dẹ̀ ti tajà ẹ̀ lọ, ọjà ti wá tán. Ó ló máa pín ilẹ̀ Yorùbá, òun dẹ̀ máa lé gbogbo Fúlàní kúrò ní ilẹ̀ Yorùbá. Sígbà tí Sunday Igboho wá ń ṣerú ẹ̀ náà tó ṣe gbogbo ohun tó ṣe, só ní kidnapper tán ní ilẹ̀ Yorùbá ni. So èmi ò rí nǹkan tí Fúlàní fi da ilẹ̀ Yorùbá láàmú. Gbogbo orú nǹkan yìí à ń wo bọ̀ tí kíní kan ní Yorùbá fi jù wá. Lónìí a fẹ́ ṣàbẹ̀wò sí alága àwọn Fúlàní tìpínlẹ̀ Ògùn lórí rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ láàrin Fúlàní àtàwọn Yorùbá nígbà bá dé ọ̀dọ̀ chairman alága Miyetti Allah nípínlẹ̀ Ògùn fún gbogbo àwọn Fúlàní. A mọ̀ pé àwọn náà mọ̀ rí wí. Ògùn la wà lónìí nílùú Abẹ́òkúta pẹ̀lú bàbá wa tí wọ́n jẹ́ chairman fún àwọn Fúlàní. Àwọn Yorùbá máa sọ pé Fúlàní ní ń da àwọn láàmú púpọ̀ jù, Fúlàní ní ń balẹ̀ Yorùbá jẹ́. Àṣé bí Yorùbá ṣe ń sọ pé Fúlàní ń dà wọ́n láàmú tí màálù wọn ń jẹ gbogbo oko tí ó jẹ́ káwọn àgbẹ̀ ó lè lọ sóko mọ́. Àṣé àwọn Fúlàní náà ní ọ̀rọ̀ tiwọn táwọn náà máa ń sọ pé Yorùbá náà ní jàǹbá tiwọn tí wọ́n ń ṣe fún àwọn Fúlàní náà. Ìdí rèé tá a fi wá wò pé ẹjẹ́ àdọ́dọ̀ ọ̀gá àwọn Fúlàní tó jẹ́ ti Ògùn State wá ń bí ká ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn náà. Ẹ kú ìjókòó sà. Afẹ́kẹ́ kọ́kọ́ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà àtàwọn tí wọ́n jẹ́ Fúlàní náà tí wọ́n mọ wò yín ní gbogbo ibi tí fọ́nrán yìí ó dé, kẹ́sì bá wa dárúkọ yín fún wọn sà. Mo kí gbogbo ọmọ Nàìjíríà pátápátá ní gbogbo èdè tí ó wà ní Nàìjíríà àti ẹ̀yà tó wà ní Nàìjíríà, gbogbo wọn ni mo kí. Mo kí àwọn Fúlàní, mo kí àwọn Yorùbá, mo kí àwọn kábíyèsí wa àti baálẹ̀ àti àwọn ìjọba wa l'Ógùn State àti ní gbogbo Nàìjíríà. So gbogbo wọn ni mo kí. Ẹ ṣeun púpọ̀ sà. Ẹ bá mi dá orúkọ yín fún gbogbo ojú tí ó máa wò yín àti ipò tẹ́ dìmú l'Ógùn State yìí. Orúkọ mi ni Abubakar Ibrahim Dende, State Chairman ti Miyetti Allah. Bárí Fúlàní yóò di ká máa méré, bí Fúlàní náà ṣe ń rí wa làwọn náà ń gbagi eré. Kí ló wá fà á? Ẹ jẹ́ kágbẹ̀ ó lè lọ sóko. Fúlàní tí wọ́n bá da màálù gbanú oko kọjá, wọ́n ń barè oko jẹ́. Bàbá, ẹ já sọ̀rọ̀ lórí eléyìí sà ká tó tẹ̀ wájú. Ẹ ṣé púpọ̀, inú mi dùn pé ẹ wá bá mi ní àlejò lónìí tàbí mo wá bá yín lálejò. Méjèèjì náà la máa pè. Bẹ́ẹ̀ ni sà. So ọ̀rọ̀ Fúlàní àti Yorùbá ó dàbí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó. Kò sí bí wọ́n ṣe máa ṣe nínú ilé wọn, wọ́n lè jà ṣùgbọ́n kò sẹ́ni tó lè dá sí i torí tẹ́nìkan bá lóun máa dá sí i ibi tó máa parí ẹ̀, so ẹnìkankan ò ní mọ̀. Ìyẹn lọ̀rọ̀ Fúlàní àti Yorùbá. Tó bá rí bẹ́ẹ̀ sà, tá a bá pàdé àwọn Fúlàní
àwọn Fúlàní kan máa ń sọ pé ọmọ Nàìjíríà làwọn àwọn Fúlàní míì máa ń sọ pé ọmọ Chad làwọn ẹ̀sà ọmọ Chad ní Fúlàní o ọmọ Nàìjíríà ní Fúlàní ìlú wo gan ni Fúlàní ti ṣẹ̀ wá sà. Fúlàní kò sí ibi tí Fúlàní ò sí ní gbogbo àgbáyé sórí ìta bá ní Fúlàní èdè ni. èdè ni Fúlàní. èdè ni Fúlàní ìran ni lóòótọ́ ṣùgbọ́n èdè ni so ẹni tó bá ti ń sọ èdè Fúlàní so Fúlàní náà ni tí Yorùbá bá ń sọ Fúlàní ó ti di Fúlàní ṣùgbọ́n nǹkan tí a máa mọ̀ ni pé Fúlàní àti ká má sọ ibi tí a mọ̀ ẹ jẹ́ ká sọ ibi tá a mọ̀ ta ní Fúlàní àti Yorùbá so irú èjì àwa tá a wà yìí a lè pètàn bí Fúlàní ṣe wà nílẹ̀ Yorùbá so nǹkan tó bá ti múrú èjì tiwa yìí tí ò lè pètàn bí Fúlàní ṣe wà ní Yorùbá ó yẹ ká ti mọ̀ pé tí ẹrẹ́ bá pẹ́ lára ọṣẹ ó máa ń dọṣẹ́. ó máa ń dọṣẹ́ ni. so Fúlàní àti Yorùbá wọn ò ṣeé yà tí wọ́n bá tiẹ̀ jà ahọ́n àti ẹnu ló máa dà torí wọ́n kàn máa jà wọ́n á parí ẹ̀ ní wọ́n máa fi tó máa parí ẹsẹ̀ àdúgbò pé tó máa sọ pé Fúlàní o Fúlàní o Fúlàní o kò tí ì ju ọdún 10 sígbà tá a wà yìí lọ a dẹ̀ ti jọ wà bíi 200 years but a wá bẹ̀rẹ̀ wàhálà Fúlàní o bíi 10 years sígbà tá a wà yìí àbí 10 years ago. so 10 years yẹn ká mọ̀ pé nǹkan tó jẹ́ kó wá rí bí àyíkọ̀ tayọ pé number 1 social media. social media ni àkọ́kọ́. number 2 ọ̀kánjúwà. ọ̀kánjúwà ni number 2. number 2 ọ̀kánjúwà yẹn ni pé àwọn tó ń fi kíní ṣe business so àwọn wọn fi ń pa owó ni wọn á dẹ̀ ti rí i pé nǹkan tó máa lò tó máa fi pa owó wọn rèé for example nsìn ká sọ pé Fúlàní àti Yorùbá wọ́n bí wa a bá pé Fúlàní àti Yorùbá wọ́n ń ṣe àgbẹ̀ Fúlàní dẹran so wọn ò dẹ̀ jàrí ìjà wọn kọjá ọ̀dọ̀ baálẹ̀ àti olórí Fúlàní wọ́n á parí nǹkan wọn kò dọ́lọ́pàá rí pé màálù jẹ kò dọ́dọ̀ ọlọ́pàá rí láàrin Fúlàní pẹ̀lú Yorùbá ìgbà tí ojú ti ń là àwọn míì wọ́n á fi business sí àárín yẹn àwọn ẹlòmíì wọ́n á fi ẹlẹ́yàmẹ̀yà sí àárín yẹn so ìyẹn ló fà nǹkan tó wá jẹ́ kó burú jù ni pé kò sí ìfẹ́ mọ́ ìfẹ́ ló kúrò láàrin yẹn. túmọ̀ sí pé láti bí 200 years ago yẹn sà Fúlàní àti Yorùbá ti ń fìgbà kan lò fẹ́ rí sà. púpọ̀ jù kó tó di ọdún 10 tá a bọ́ sínú ẹ̀ yìí. kábíyèsí. so àjọ wà ní àjọ ń jẹun tí Fúlàní bá fẹ́ travel a lọ bá olórí abúlé yẹn tàbọ̀ rẹ̀ tó wà lábúlé pé àwọn ìyàwó mi rèé o àwọn ọmọ mi rèé o dúkìá mi rèé mo fẹ́ travel ìgbà yẹn mọ̀ pé mútò ọ̀pọ̀ ẹsẹ̀ ni so bá mi sọ ilé nǹkan tó máa jẹ á lọ wà lóko á kó fún wọn tó bá dé a tún lọ kí pé mo dúpẹ́ wọn á jíṣẹ́ fún mi pé ẹ bá mi tọ́jú ilé o tó sí ta ló fẹ́ ṣe yẹn sìn. kò sẹ́ni tó fẹ́ ṣe yẹn mọ́ ní ìsìn. kò sí torí pé gbogbo owó là ń wá. kò sífẹ̀ẹ́ mọ́. kò sífẹ̀ẹ́ mọ́. kábíyèsí. so social media ó ti bà gbogbo ẹ̀ jẹ́ tábàdẹ̀ wá ní Fúlàní ló ń jalè o olè ní Fúlàní o Fúlàní ní jalè kò síran tí ò ṣe olè. kò síran tí ò sólè. kò lè síran tí èyí jalè àwọn tí wọ́n ń gorí èèyàn yìí tí wọ́n fi ń ṣe yahoo Fúlàní kọ́. àwọn Fúlàní tí àwọn Yorùbá pa tá a bá lọ mú lísìtì yẹn wá fún yín láti ọ̀dọ̀ ìjọba sọtẹ́yìn náà bá rí ẹ̀yánu. so gbogbo orúkọ yìí à ń wo bọ̀tí kí nìkan ni Yorùbá fi jù wá lọ. kí ni Yorùbá fi ju Fúlàní lọ sà. so àwọn máa ń sọ̀rọ̀ tí nǹkan bá ti ṣẹlẹ̀. Fúlàní ń wọ́n á tètè sọ o Fúlàní tí wọ́n bá ṣẹlẹ̀ wọ́n á ní Ọlọ́run ló mú wa kò nídìí àti pé ká tún lọ sọ Ọlọ́run ti ṣe yẹn. so ariwo yẹn làwọn èèyàn ń gbọ́ ló fi dàbí pé lóòótọ́ Fúlàní àrí Fúlàní àrí Yorùbá tó lọ ra bàtà Fúlàní tó ṣe àkẹtẹ̀ tó ṣe gbogbo ẹ̀ tó dẹ̀ fi lọ rọ́ọ̀bù wọn ní Fúlàní ni adé òdìdè wọ́n mú àwọn kan ní báràkì ń bí nìkan bíi 15 years wọ́n mú àwọn kan ní sáìdì Owódé Ọbáfẹ́ so káàkiri bẹ́ẹ̀ wọ́n mú àwọn kan lọ́yọ̀ọ́ tó dẹ̀ confam. tí wọn ò kì í ṣe Fúlàní ṣùgbọ́n wọ́n dé àkẹtẹ̀ Fúlàní wọ́n wọṣọ Fúlàní wọ́n múra bíi Fúlàní wọ́n dẹ̀ lọ fi rọ́ọ̀bù wọ́n dẹ̀ rí wọn mú so wọ́n confam sẹ́rí gbogbo eléyìí irú kan yẹn ó pọ̀ Fúlàní ń ṣe tiẹ̀ o mi ò yọ Fúlàní síbì kan o. kábíyèsí inú mi dùn pẹ̀lú gbólóhùn Fúlàní ń ṣe tiẹ̀ o nǹkan tí yóò fi ọ̀rọ̀ sẹ́wọ̀n pé tá a bá ní wọ́n já ilé yìí sìn
wọn ò ní suspect pé Fúlàní ni wọn ò ní sọ pé Fúlàní ló jalè tí wọ́n bá lọ rọ́ọ̀bù ọ̀nà níbòmíì wọ́n ti mọ̀ wọn ò ní fi bẹ́ẹ̀ kígbe pé Fúlàní ló rọ́ọ̀bù automatic kidnap èèyàn wọ́n ní Fúlàní. wọ́n bá jíyàn gbé wọ́n ní Fúlàní ni. ìdí tí wọ́n ti máa ti fi Fúlàní pé wọ́n á ti rí pé ẹni tí wọ́n bá jí gbé inú igbó náà mú lọ igbó ní Fúlàní gbé inú igbó ló ń gbé. inú igbó ni Fúlàní ń gbé. so Yorùbá ẹ má bínú mi ò dárúkọ ẹ̀yà o Yorùbá àwọn ló ní hòtẹ́ẹ̀lì ibi tí Fúlàní tó bá gba 20 million ibi tó ń lọ fi mutí àwọn Yorùbá ló ní àwọn mọ́tò tó ń lò àwọn Yorùbá ló ní bó ṣe máa gbà tó máa lọ tọ́jú owó yẹn kò sẹ́ni tó máa gba 100 million 2 million 100 tó máa lọ tọ́jú ẹ̀ sínú igbó kan tó bá máa náwó yẹn inú ìlú náà máa ti náà àwọn Fúlàní tí ó bá wà ń bẹ̀ àwọn Yorùbá tó ń bá ṣiṣẹ́ pẹ̀lú wọn àwọn mọ́tì màbí tó máa dọ́ọ̀jì wọn sí. àwọn Yorùbá táwọn Fúlàní ń bá ṣiṣẹ́ pọ̀ náà ló ń fi àwọn Fúlàní míì tó ń ṣiṣẹ́ burúkú yẹn pamọ́ kábíyèsí bàbá. so for example nsìn Fúlàní gbalé ládìgbẹ́ tàbí lọ́ba ń toko èmi wà ní Randa èmi ọmọ o pé Fúlàní gbalé síbẹ̀ ó dẹ̀ fẹ́ wọ́n rẹ́ǹtì lé ní 100,000 ó dé ó lóun máa san 300,000. Yorùbá gbélé fún ó lé Yorùbá ẹgbẹ́ ẹ̀dánù ó gbà sínú ilé ìgbà tó bá gbà sínú ilé tí yẹn ṣiṣẹ́ burúkú tí ó mà bóyá wàtá wà ń bí bóyá àmọ́ tó bá wá lọ ṣiṣẹ́ aburú tó bá mú wa ní Fúlàní lọ jalè ta ló kíìpù ẹ̀. Yorùbá ló fi Fúlàní pamọ́. ṣe rí gbogbo orú nǹkan yìí wọn ò ní ṣèwádìí ẹ̀ tí nǹkan bá wá ṣẹlẹ̀ kákan máa kígbe social media ó Fúlàní ni ó ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Yorùbá ń ṣe nínú ẹ̀ tí ó ń dùn àwa náà tá a dẹ̀ mọ̀ pé àwọn ló ń báàkì wọn ọ̀pọ̀. kábíyèsí ọ̀pọ̀lọpọ̀ jù bọ̀tí àwa tá a jẹ́ olórí àti sọ̀rọ̀sọ̀rọ̀ àti a máa ń ṣe mítìnì pẹ̀lú àwọn olórí wa bíi gọ́fúnà ní àwọn tó ṣàjẹ́ pé agbófinró security a máa ń sọ fún wọn pé tí ẹ bá fẹ́ kí nǹkan yìí lọlẹ̀ ẹ bá wa ṣe ètò lórí pé àti Fúlàní o àti Yorùbá o ẹ jẹ́ ká wá olè ẹ má jẹ́ ká wá Fúlàní. ká wá olè ká má wá Fúlàní ló jẹ́ káwa náà fi jókòó pẹ̀lú olórí àwọn Fúlàní ìfẹ́ lólórí àwọn Fúlàní lógùn state náà fi gba àwa náà bí ọba sì fẹ́ ni ó yẹ kí wọ́n pé ẹ mọ́ ọ lọ wọn ò ní grant interview ṣùgbọ́n àbá ti jà wá bàbá ká tó tẹ̀síwájú mo fẹ́ kẹ́ kọ́kọ́ bá mi fi èdè Fúlàní yẹn ẹ fi kí gbogbo àwọn Fúlàní pátápátá tí ọmọ gbọ́ yín o lọ́dẹ́ lómi ò pé Alhaji Ibrahim ẹ wà á lé kí ẹ bá ń kí wọn àtàwọn ọ̀gá yín tí ń bẹ l'Abuja sà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Nyalli jam mbali jam kirti jam no wuro no jama'a are no lenyol inne awoni Abubakar Ibrahim Dende state chairman mo miyeti Allah makban so be jarida wari do jamugo hala imme woni hakkunde Yoruba be ko leƴƴi ko diidi e fulɓe ko laati ko inna fu ɓe fulɓe non wujjata fulɓe non won bomɓe so kangommi emi holla ɓe fulɓe bane woni wuyɓe fulɓe bane wujjata leñol fu e woodi gujjo muɗum kuma musamman ko ɓuri ɗuggo kamɓe woni cuuɗoɓe wuyɓe ngam kamɓe ñiɓi cuuɗi e ciye e jaɓa himɓe e watta fulɓe anna so gam batte majjum iri e majjum kamɓe gon emin kollonira to haala juutu so min ɗo miɗo wondiɓe kuma mi sanni jama'are mi sanni nasana président amen laatiɓe ɗe esco maɓɓe ɓe Abuja kuma mi sanni jama'are fuu ko laati leñol pullo Allah hokka en sa Allah reena Allah kowa tinno iri majjum annuɗo e wawa ko haali fuu Allah jogo e haala eɗen nana haala kamɓe ɓurdi e ɗumno Allah reena e ẹ ṣeun bàbá mi Alhaji Ibrahim Dende wọ́n fi èdè ìlú wọn kí gbogbo àwọn Fúlàní náà pátápátá so Fúlàní tí bá ń wo eléyìí Yorùbá lèmi Fúlàní ń bàbá wa àwọn kan máa pé àwọn Fúlàní míì tí wọ́n ń da ẹran jẹ nínú oko wọn pé bí wọ́n bá mẹ́lòmíì wọ́n ń bá ìbọn AK-47 lọ́wọ́ wọn wọ́n ń bá àdá lọ́wọ́ bàbá ṣé AK-47 wà nínú irinṣẹ́ tí Fúlàní fi ń da màálù ní sà. nǹkan tó tó láàsì láti pé kí Fúlàní mo dání láti da màálù ẹ̀ ìyẹn ni ọ̀pá tá a fi ń dẹran. ọ̀pá. yes èkejì ọ̀bẹ. ní ọ̀bẹ. ọ̀bẹ ìbáàjẹ́ àdá ìbáàjẹ́ ọ̀bẹ àdá tí ó gùn tó máa ń fi kọ́ yẹn ọ̀bẹ nǹkan tó dẹ̀ máa ń fi mú tá a máa ń fi mú dání na nǹkan orí ọ̀nà méjì ni. àkọ́kọ́ àti kejì sà. àkọ́kọ́ tí nǹkan bá fẹ́ ṣe ẹran lójijì tàbọ̀ fẹ́ kú wọn à ní fẹ́ kókó ní gífà orí tó bá fún gífà à ní jẹ ẹ máa dẹ̀ ní tà
wọ́n máa dú ẹran yẹn so anywhere tí nǹkan bá ṣẹlẹ̀ sí bóyá ejò bù jẹ nínú igbó bóyá ó kó sínú kòtò so ìyẹn ni ìtumọ̀ ọ̀bẹ lọ́wọ́ Fúlàní tó ti jẹ́ túláàsì ọ̀ tó bá di ẹ̀rùn tó bá rí ibi tó máa gé irú igi tó wà igi apá ni wọ́n ń pe igi yìí tó máa gé igi yẹn tí ẹran máa jẹ ewé ẹ̀ agbògin àgè àjẹ́ so nǹkan tí àdá ti túmọ̀ bọ̀ tí ìbọn àwa ò tiẹ̀ rí àmọ́ àfi tá a bá rí lọ́wọ́ ọlọ́pàá tó ń gbọ́dọ̀ mọ̀ pé kò sí kọ́ńpìn tí Fúlàní ṣe tí wọ́n ń ta AK-47 tí wọ́n bá máa ta AK-47 ká sì lọ wádìí lọ́dọ̀ àwọn èèyàn wa náà torí tó Fúlàní bá ti rówó tó bá máa ra ibẹ̀ náà ló ti máa lọ rà wọn ò dẹ̀ béèrè pé kí ló fẹ́ fi ṣe so AK-47 kì í ṣe orógùn tó ń fi ń ro ọkà. tí wọ́n sì fi ń ro àmàlà. bàbá nígbà tẹ́ ń sọ lẹ́ẹ̀kan pé Fúlàní kọ́ ní ń dalẹ̀ Yorùbá láàmú tẹ ní Fúlàní ọ̀bà nǹkan kan jẹ́ ńlẹ̀ Yorùbá kí wá ló wá dé nígbà yẹn tí olóyè Sunday Igboho táwọn fi wá ń jà pé àfi kí wọ́n lé Fúlàní kúrò ńlẹ̀ Yorùbá sà. ẹsẹ púpọ̀ ẹsẹ gan-an ṣe rí Sunday Igboho mo ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé this is business. Sunday Igboho ń ṣe business ni ó ń fi ń tajà ni so àwọn kan wà nílùú òyìnbó wọ́n ti kúrò níbi láti ìgbà kékeré àwọn kan wà nílùú òyìnbó wọ́n ti kúrò níbi láti nǹkan bíi 30 years wọ́n á dẹ̀ ti rówó wọn lọ́hùn wọ́n fẹ́ náwó wọn rí bí náà sí wọ́n á dẹ̀ gbọ́ pé Sunday Igboho ó wà pẹ̀lú wọn wọ́n dẹ̀ sọ fún wọn pé màá gbalẹ̀ bàbá wa màá tún ṣe àwọn kinní kan so sígbà tí Sunday Igboho wa ń ṣerú ẹ̀ náà tó ṣe gbogbo ohun tó ṣe so ní kidnapper tán ní ilé ayé ní ilẹ̀ Yorùbá ni kò lè tán dàtí mí sì pé bísínẹ́sì ni àwọn tó ń fi ṣe bísínẹ́sì wọn ò lè fi ilẹ̀ mọ́ àwa tá a ṣe la máa múra la máa dìde la máa wò pé kí ilé a máa ṣe tá máa fi defend ara wa Sunday Igboho bísínẹ́sì ni ó ń tajà ní. Sunday Igboho bísínẹ́sì ló ń fi ń ṣe ń tiẹ̀. ó fi ṣe tiẹ̀ ni ó dẹ̀ ń tajà ó dẹ̀ ti tajà ẹ̀ lọ ọjà tí wàá tán. Kábíyèsí kò jù bẹ́ẹ̀ lọ ti Sunday Igboho nìyẹn. bàbá tó lé ní gọ̀gàn tó ń sọ pé Sẹ́ríkì bàbá wa ni. Sẹ́ríkì gọ̀gàn ó ń ṣe kidnapper ó ń gbowó kidnapper ó ń ṣe kò sí kọ́ máa ṣẹlẹ̀ torí téèyàn bá wà tó bá ń gba àwọn èèyàn nímọ̀ràn táwọn èèyàn bá ń sá sí tí ó bá jẹ́ olórí tó bá débì kan tí ó bá sọ ara ẹ̀ gbogbo èsì kéèsì ló máa wá báyàn bẹ́ẹ̀. that means pé ẹni burúkú wá wá ẹni dáadáa wá ìwọ ni kò wá mà irú ìgbésẹ̀ tó máa gbé. so bàbá òun ló mọ àwọn tọ́jọ́ ọ̀sẹ̀ níbi tó ń gbé wọ́n fi petition ẹ̀ wọ́n fi pe Sunday Igboho lórí ẹ̀ so ìyẹn àárín wọn nìyẹn àwa ò lè dá sí i àdèlè ìwádìí ẹ̀ so but àwa máa pé gbogbo ẹ̀ irọ́ lọ́pọ̀ ń bẹ. bàbá mo wá fẹ́ béèrè ìbéèrè kan sà báriwo ìṣe ń lọ lọ́tún lọ lọ́sì tí Yorùbá ń bínú pé ẹ̀yin Fúlàní alẹ́ ń dalẹ̀ bàbá wa rú ẹ̀já dáko mọ́ wọ́n ń pa àwọn àgbẹ̀ tẹ́yìn náà ń bínú pé táwọn Yorùbá náà pọ̀ kí ló dé Yorùbá náà ń ṣe yín lọ́ṣẹ̀ tí wọ́n bá ní kí ọlọ́mọdọ́mọ ìyá ẹ̀ gbé ọ̀dà kí Fúlàní ó padà sílùú wọn ọ̀dà kí Yorùbá máa dá ilẹ̀ bàbá ẹ̀ ṣe bó ni ó ti rí ṣé yóò rọrùn fún Fúlàní sà. so nígbà tí Sunday Igboho wá mo fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ó dáa sà. tí Sunday Igboho wá tó halẹ̀ máwọn ará Gàngàn tó lọ báyìí ó lọ sí Ìgùà ìgbà tó dé Ìgùà ọjà ọ̀dàn bóyá mi ò mẹ́ni tó lọ bá lòun sá so wọ́n halẹ̀ ń bẹ̀ wọ́n súnlé bàbá wa kan wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn èèyàn tí wọ́n pa láàrin Ìláró sí Ayétòrò síbí àwọn èèyàn tiwa Fúlàní 32 ni ìwé wọn wà píṣọ wọn wà lọ́wọ́ mi ìjọba ọdẹ wà lọ́wọ́ ìjọba. Kábíyèsí kò dẹ̀ sí ẹnìkan tó pa tí ìjọba ò lọ gbé fúnra ara ẹ̀ òkú ẹ̀ nínú wọn. bí wọ́n ṣe ń pa wọ́n yẹn ìjọba ló ń gbókù wọn fún ara wọn. àwa là ń gbéjọba lọ wọn lọ gbókù wọn. Kábíyèsí. so number 1 bíi pé Fúlàní pa Yorùbá ni mo fi lọ bẹ̀ o. bẹ́ẹ̀ ni. so number 2 àìpẹ́ yìí ní Mẹ̀kọ wọ́n pa Fúlàní méjì so Kábíyèsí Mẹ̀kọ mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn so àwọn náà torí pé wọ́n jẹ́ èèyàn dáadáa wọ́n ṣàdá sí ọ̀rọ̀ yẹn àdẹ̀pá náà ọ̀rọ̀ yẹn bẹ̀. Fúlàní ò pariwo tiẹ̀ síta. pariwo tiẹ̀ síta ibẹ̀ náà kò tiẹ̀ délé ìran gan. so èkejì ìgbà tí àìpẹ́ yìí kò tí ì ju oṣù kan lọ àbóṣù méjì ibi tó ń pè ní my 8 bẹ́ẹ̀ ni sà Kéńtà Ìdíàbà so wọ́n pa ọmọ Fúlàní kan bẹ̀ wọ́n kọ̀ rí tó ń dẹran ni wọ́n dẹ̀ àtáàkì ẹ̀ ẹmú ibi tó ń sá lọ wọ́n yìnbọn sí wọn pa wọ́n àrẹ́sì àwọn pípò yẹn
wọ́n kó wọn lọ ilé ìwé ràn wọ́n sì wà ní prison báyìí. Fúlàní ò dẹ̀ lọ àtáàkì ìlú kan níbẹ̀ tábà sọ pé torí pé wọ́n pa Fúlàní ẹ máa lọ pa àwọn tó wà níbẹ̀. So èmi ò rí nǹkan tí Fúlàní fi da ilẹ̀ Yorùbá láàmú, àwa ò tí ì rí o, a sì bẹ́ẹ̀ lọ́n kárí lójú wa. Sórí ogun ni àwọn tí ò mọ nǹkan tó ń pe ogun, àwọn ni wọ́n ń pe ogun. Tó bá dé kò sẹ́ni tí ó dúró. irú ìjàmbá kan tó ṣẹlẹ̀ sáwọn ẹran ẹ̀yìn Fúlàní kan ní agbègbè kan lọ́ba ń toko tí wọ́n ní àrà ló pa wọ́n, bóyá ẹgbọ́ sí yẹn gbà yẹn. àṣẹ bọ́mọ wa ni ọmọ wa ni. So ìgbà tí àrà pa wọ́n wá béèrè àwọn ìjọba lọ kálukú lọ pé kí ló ṣe ọ́, kí ló ṣẹlẹ̀, tá lọ bájà Ọlọ́run ọ̀bẹ nìkan jà, àmúwá Ọlọ́run ni. Ọmọ tá à ń wí yìí àwọn Fúlàní ti dá ẹran fún ẹran tó dá fún nísìn almost 100 cow no ti dá fún báyìí. 100 màálù ni Fúlàní ti fi ta lọ́rẹ pé kó gbà pé kí wọ́n fi gbọ́ omi jẹ ojú ẹ̀ nù. So yàtọ̀ fáwọn tó fún lówó bàbá àwọn míì láti Ghana gan wọ́n fún kábíyèsí àwọn míì wá sí ọ́fíìsì wa ń bíbi tá a jókòó yìí wọ́n dẹ̀ fún owó ribiribi náà fún owó tó lé ní 1 million. So n tẹ́ ń sọ fún mi ṣe ni pé kò sí ìlú tí ò sí Fúlàní sà. kò sí ìlú tí ò sí Fúlàní àfi kó jẹ́ pé èdè kan náà ládẹ̀ ń jọ ń sọ but ahọ́n yẹn lè change díẹ̀ bí n sìn ẹ lọ sí Mẹ̀kọ́ Fọ̀lé náà ń fọ̀. Fọ̀lé náà ń sọ ní Mẹ̀kọ́. ẹ lọ sí Jẹ̀bú ti Jẹ̀bú yàtọ̀ tẹ bá wá sábẹ́kúta Ẹ̀gbá nìyẹn Àré Ṣàngó Ọ̀tà Àwórì ló wà ńbẹ̀ bẹ́ẹ̀ni sà àbí bẹ́ẹ̀ni sà. So abábọ́sọ̀yọ̀ àwọn náà pín lọ́bẹ̀ so bí èdè Fúlàní ṣe rí nìyẹn ẹ wá lọ kọ́ńtìrì kan kò sí Fúlàní bẹ̀ kò sí o. Òótọ́ ọ̀rọ̀ ni tó bá débi òun ó ní ká fẹ́ òun lójú sáyé parọ́ níyì ẹ̀tẹ́ nísìnyí wa nílẹ̀ Yorùbá àwọn àgbàlagbà máa ń pòwe kan wọn á pé wọn ó ṣe tèmi yọ da ju tẹgbẹ́ mi lọ ìṣekúṣe lèèyàn ó ṣe gbẹ̀yìn. Bàbá bẹ́yìn ṣe wá jẹ́ Fúlàní táwa jẹ́ Yorùbá yìí ìjẹ́ Yorùbá ti ṣèràn yín láǹfààní rí. Àǹfààní tá a jẹ lára Yorùbá a lè san padà. Kábíyèsí Ọlọ́run ló máa fún wọn lẹ́san yẹn. Àǹfààní tí wọ́n jẹ lára wa wọn ò lè san padà fún wa, Ọlọ́run ló máa san fún wọn. Kábíyèsí. Èkejì ni pé Yorùbá ló ń pẹran, Yorùbá ló ń ṣàpàtà, Fúlàní ọ̀párí. So àwọn alápàtà tó ti là tó ti lówó tó ti kólé tó lọ Mẹ́kà lórí àpàtà kò níye o, Yorùbá ni wọ́n o, Fúlàní ní ó ń tẹran fún wọn. So àwọn Yorùbá míì tó jẹ́ pé a jọ ń ṣe bísínẹ́sì tó ń kówó fún wa tá ń ṣe bísínẹ́sì lórí ẹ̀ táwọn ọmọ bísínẹ́sì yẹn tó dẹ̀ trust wa tá a dẹ̀ ti ní owó tá a ti kọ́lé táwa náà ti ní láárí lórí ẹ̀ kò níye o. Àwọn Fúlàní tí ò ní ẹran tó Yorùbá ra ẹran fún wọn tó ń mu wàrà tó ń ṣe gbogbo ẹ̀ kò ní ṣé àwa lè san padà fún wọn àbáwọn ló lè san padà fún wa. Ìjẹ́ ọ̀pọ̀ àwọn Fúlàní kan ń fẹ́ ọ̀pọ̀ Yorùbá ìjọ́pọ̀ Yorùbá kan ń gbà fún Fúlàní láti fẹ́ wọn láti jọ máa ṣe lọ́kọ láyà tí wọ́n ti bímọ fúnra wọn. Fúlàní ò lè ka àwọn ọmọ tó ti fi obìnrin Fúlàní bí fún wa ò lè ka wọn àwa náà ò lè ka àwọn Yorùbá tí ó bímọ fún wa. Kábíyèsí. So láti bí gbogbo ilẹ̀ Yorùbá ni kì í ṣe bí nìkan ẹ bá àdóńdó gan ẹ bọ́ ọmọ Fúlàní tí Yorùbá bí ẹ bá Fúlàní tí Yorùbá tí Fúlàní bí. So sẹ́rí gbogbo mo ti sọ fún yín pé nǹkan ọdún mẹ́wàá sígbà tá a wà yìí ní gbogbo ẹ̀rí báyìí. Gbogbo ẹ̀ dàrú báyìí. So kì í ṣe pé bóyá akórìíra ara wa tí Yorùbá bá rí ìyàwó Fúlàní kan sí yóò máa fẹ́jú ni hàn olómoge máa bọ̀ tí Fúlàní náà bá rí bẹ́ẹ̀ ṣá akórìíra ara wa akórìíra ara wa akórìíra ká máa bára wa sùn ṣùgbọ́n akórìíra ara wa sẹ́ẹ̀ but akórìíra ara wa láti máa fẹ́ra wa ṣé irọ́ kọ́ nìyẹn. Ẹ má jẹ́ káwọn tí ò máa ti ń ṣe kán bá tiwa jẹ́ àwa tá a máa nǹkan tá à ń ṣe. Ẹ ń sọ̀rọ̀ scholarship kan lẹ́ẹ̀kan sà pé ẹ̀yin fúnra ara yín gan pé ẹ ti gba àwọn scholarship kan rí sà nígbà tẹ́ wá sọ̀rọ̀ àwọn tẹ́ ẹ fún scholarship yẹn sà. Àwọn ọmọ Yorùbá tó wà nílé mi tó ń jókòó nílé mi tó ń lọ kọ́ṣẹ́ tàbí tó ń lọ sí school tó ń parí secondary wọ́n ju 10 lọ inú ilé mi pẹ̀lú àwọn ọmọ mi tọ́jọ́ lọ school èmi mò ń sanwó wọn. So àwọn ẹgbẹ́ kan fún mi ní scholarship láti Ṣàngó Ọ̀tà mo fún àwọn Fúlàní 4 mo dẹ̀ fún Yorùbá 8. Kábíyèsí. Wọ́n dẹ̀ ti kàwé yẹn wọ́n ti parí ẹ̀ University and Poly Ẹ̀pẹ́ àti Òṣogbo àwọn nọ́ọ̀sì wà nù wọn. So ṣé wọ́n á níwọ̀n jàǹfààní mi ṣé wọ́n máa pè mí lálejò mi ò jálejò mọ́. So nǹkan tí àǹfààní kan lèmi náà ṣe fún àwọn tó fún mi kó tó fún mi wọ́n rí Yorùbá ẹgbẹ́ wọn kó tó wá fún mi
wọ́n rí Yorùbá ńlẹ̀ kí wọ́n tó wá fẹ́ Fúlàní. so ìgbà tó dẹ̀ fẹ́ mi èmi náà rí àwọn Fúlàní rẹpẹtẹ tí mo fi fáwọn Yorùbá. Yorùbá ó rí Yorùbá ẹgbẹ́ ńlẹ̀ Fúlàní ló fún ẹ̀yin náà wá rí Fúlàní ẹgbẹ́ yín lẹ̀ kẹ́ tó fún Yorùbá làákàyè nìyẹn nú ọ̀rọ̀ yẹn sà. kò sí ìjà kò sí kinní kan bísínẹ́sì ni àwọn àgbà àwa tá a mọ nǹkan tá à ń ṣe ni ká múra. Ǹjẹ́ Kírísítẹ́nì wà láàrin ẹ̀yin Fúlàní? Torí tí ó bá di búlẹ̀búlẹ̀ àwọn èèyàn máa ń pè Kírísítẹ́nì inú Fúlàní àwọn ni wọ́n ń fa wàhálà o àwọn náà ṣe kinní kan o, ṣé Kírísítẹ́nì wà nù yín sà? kò sí Kírísítẹ́nì nù Fúlàní láyé. Kírísítẹ́nì kankan nù yín. bọ̀tì à ń fẹ́ Kírísítẹ́nì. ẹ̀ ń fẹ́ Kírísítẹ́nì Kírísítẹ́nì dẹ̀ ń fẹ́ wa. tó ń bímọ fún yín. táwa náà ń bímọ fún wọn ṣùgbọ́n kò sí Kírísítẹ́nì nínú Fúlàní. Kírísítẹ́nì tẹ wá ń fẹ́ yẹn sà tán bá dọ́dọ̀ yín ṣé wọ́n ń di Mùsùlùmí ni? tí wọ́n bá gbà láti di Mùsùlùmí a máa fẹ́ tí ó bá gbà á filẹ̀. Kábíyèsí Aláàjì mo fẹ́ kẹ́yin náà utilize avenue yìí torí ọ̀rọ̀ olókódé àtòní màálù tó ń pa àwọn Fúlàní àtàwọn àgbẹ̀ papọ̀ agbá àlelóko mọ́ Fúlàní tí lé wà àlelóko mọ́ màálù wọn ń jẹ gbogbo oore oko wa ẹ bá wa fèdè yín sọ fáwọn Fúlàní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí wọ́n máa wo fọ́nrán torí kò síbi táwọn Fúlàní náà ti lo fóònù ẹ bá wa fèdè yín sọ fún wọn. kí n tó sọ èdè wa máa kọ́kọ́ sọ ní Yorùbá ṣe rí nǹkan tó fa màálù jẹko màálù ọ̀jẹko ajé abá tí màálù ń jẹko ni. Abá tí màálù ń jẹ oko ni. Màálù máa jẹko tí màálù bá dẹ̀ jẹko wọ́n á parí ẹ̀ láàrin wọn. Oko ò ní dìde kó lọ bá màálù ló ń lọ bá oko. Kí ló wá dé táwọn Fúlàní tó kù yẹn tí wọn ò lè direct màálù pé má gbàgbé oko olóko sà? Nǹkan tí ó fà tó fi dàbí pé ayé ti change ayé tá a wà náà ló wà ń bẹ o ilẹ̀ yìí ò change sámà ò change ṣùgbọ́n àwa tá a wà ń bẹ là ń change wa. Number one àwọn nọ́mbà tí a ní pẹ̀lú àwọn èèyàn ó ti pọ̀ jù. Àwọn ẹran tí a ní ó ti pọ̀ jù. So nígbà kan Àgọ́ọ̀ká ni Abẹ́òkúta wà. Èwo bí Abẹ́òkúta wà nsìn. Ó ti fẹ̀ dé. So ìgbà kan bí Àdátán ni Abẹ́òkúta wà. Bẹ́ẹ̀ni. Èwo bí tó wà nsìn. Èwo ọ̀nà Ṣàgámù. So ìlú ti lọ ilẹ̀ ò sí mọ́ kò síbi kan tẹ́ máa lọ láti bí ìdẹ́kọ̀ láti bí ìdẹ́mẹ̀kọ tí kò sí ibi tí ẹnìkan sọ pé òun ló ní ilẹ̀ tiẹ̀ kò sílẹ̀ mọ́. So ilẹ̀ tí ò sí àwọn èèyàn tá a dẹ̀ wà à ń pọ̀ sí àwọn ẹran ń pọ̀ sí. So ṣé wá rí ibi tí problem ti máa ń ṣẹlẹ̀ láàrin àgbẹ̀ àti Fúlàní tí èdè àìyedè ìfẹ́ tí ò sí náà ni ó ń fa gbogbo ẹ̀ tí màálù ẹ̀ bá jẹko nígbà kan tí màálù bá jẹko tó bá ń ṣèṣì jẹko wọ́n máa ń ṣèṣì ni kì í ṣe pé wọ́n confuse but tí ń sìn àwọn tó ń máa fi jẹko wà wọ́n wà. Òótọ́ ọ̀rọ̀ kan lẹ sọ yìí bàbá. Àwọn tó máa fi jẹko wà àbá náà ń dẹ̀ sọ wọn ó ti wà nínú òfin ẹgbẹ́ wa má da ẹran lálẹ́ ọmọ kékeré tí ó bá ti kéré ju ọdún 10 má jẹ́ kó dẹran òun nìkan. So tó bá máa kó lọ síbì kan jẹ́ kí wọ́n mọ̀ pé ibi tó ń lọ yẹn wọ́n mọ̀ pé ẹni báyìí ń bọ̀. So gbogbo òfin yẹn àti sí ìjọba àdẹ̀tí sáyìn MOU àbí kí wọ́n pè é àti sáyìn ẹ̀ Memorandum of Understanding pẹ̀lú ìjọba báyìí. So ṣùgbọ́n ìgbà míì tí àgbẹ̀ míì bá rí Fúlàní ní irú bíi sí ẹsẹ̀ bàtà 6 àbí 8 tí ò tí ìdókò ẹ̀ á lọ bá ọ máa sọ pé òun máa ṣáájò kí màálù má dókò òun ó lè débẹ̀ kó jẹ́ pé ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ èdè wọn ò yéra wọn ìtẹ́lẹ̀ yìí ń sọ bóyá kò gbọ́ so ibi tí wọ́n ti máa bẹ̀rẹ̀ nǹkan tó máa ń di wàhálà nìyẹn. So ẹ rí i pé Fúlàní á ní ọlọ́fi oko lẹ̀ ọ wá lọ bá mi so ìgbà míì Fúlàní mi náà á fẹ́ràn jẹ́ kó á ṣe bẹ́ẹ̀ á máa wò tágbẹ̀ bá bá sọ̀rọ̀ kò ní dáhùn báwo ni wọn ò ṣe ní jà. So irú nǹkan bẹ́ẹ̀ tí ìfẹ́ bá wà o ti rí ẹran nínú ọkọ ẹ̀ lọ fẹjọ́ sùn ìjọba tàbí kó fẹjọ́ sùn olórí tó wà ń bẹ̀ bẹ́tà kó tó lọ gbé ìbọn kó tó pa tàbí kí Fúlàní tó gbé àdá kó tó lóun máa sá ẹ̀ ẹ bá wá sára yín tàbí ẹ para yín kí ni géènì. Kí lẹ fẹ́ gbà kò sí géènì ń bẹ adáwò dédé ẹ̀wọ̀n ló máa padà sí olóko náà wà lẹ́wọ̀n àwọn tí yóò pa ọmọ Fúlàní yẹn wọ́n ti wà lẹ́wọ̀n kí ni géènì ọmọ ti kú. So gbogbo orú nǹkan bẹ́ẹ̀ wọn ò ní irú àfi tó bá ṣẹlẹ̀ but èyí tí a rí i pé ó ń ṣẹlẹ̀ púpọ̀ jù ní àwí ìgbọ́ gbogbo aládẹ ní àwúrò àwọn ọmọ yẹn sì. So àwọn tí ọ̀dẹ̀ran náà tó wà gbòòrò àwọn náà gbọ́ bí kan lọ dáráyọ̀ tílẹ̀ àwọn tí wa náà tó bá dẹran lọ bí kan lọ fàfàkúfà kan lọ fa igbó kan lọ mú wọn máa ranjú báyìí kan máa wo oko màálù máa lọ máa wọbẹ̀ tó sì máa pé túláàsì ni wàhálà máa ṣẹlẹ̀ but àti ń ṣètò lórí ẹ̀
a dẹ̀ ti ń torí ẹ̀ la fi dá ẹgbẹ́ lẹ̀ so 20 local government l'Ogun State mo ní aṣojú ní gbogbo bẹ̀ òye tí a là tí nǹkan bá ṣẹlẹ̀ màá ní kó lọ pè wọ́n so ìyẹn gangan ni ó jẹ́ kí gbogbo irú ẹ̀ kó máa pé yàtọ̀ sí tàtijọ́. tó ẹ ṣeun bàbá mi ẹran ti pọ̀. mo ṣe ń bọ̀ lórí ti bí tí adádúró yẹn náà sà bàbá àníwá yín ti ìkan ṣẹlẹ̀ lẹ́nu bí ọ̀sẹ̀ bíi méjì kan tí wọ́n kó àwọn Fúlàní kan wọ́n ní wọ́n lọ rọ́ọ̀bù lójú títì wọ́n nígbà táwọn ọlọ́pàá débẹ̀ táwọn aráàlú débẹ̀ wọ́n ní wọ́n sá lọ wọ́n fi màálù lẹ̀ mọ́ ọ̀pẹ́ náà máa gbọ́ sí ìyẹn ní ìlú wo ti ẹnìyẹn náà Ọ̀yọ́ ṣe é gbọ́ sí yẹn sà. ẹ ṣé púpọ̀ mo gbọ́ tó ń sọ mo rí nínú social media sọ ẹnìkan dẹ̀ ti pè mí látọ̀hún ṣùgbọ́n gbogbo orú nǹkan tẹ́ ń gbọ́ yẹn ẹ jẹ́ ká máa gbọ́ ṣètì kì í ṣe gbogbo ẹ̀ lórí bí wọ́n ṣe ń sọ kì í ṣe gbogbo ẹ̀ lórí bẹ́ẹ̀ mo rí wọn mo dẹ̀ rí ọlọ́pàá tó lọ tó ń ṣàlàyé tó ń ṣe gbogbo ẹ̀ èèyàn ò lè kó ẹran ẹ̀ bíi 300 500 kó kó wọn síbì kan kó wá fi ẹran yẹn lẹ̀ kó wá sọ pé òun máa lọ dáná láti gbowó kan èèyàn lè wá dáná lẹ́gbẹ̀ẹ́ ẹran yẹn kó rò pé ẹlẹ́ran yẹn ló ní iṣẹ́ yẹn kó sì má jẹ́ òun ni. so kó jẹ́ pé ẹni tí ó ní ẹran yẹn kọ́ ni ó ṣe iṣẹ́ yẹn ṣé báwọn kan là ń sọ pé wọ́n lọ wọ bàtà Fúlàní wọ́n lọ wọ fìlà Fúlàní wọ́n lọ fi dáná tí wọ́n sì jẹ́ Yorùbá tó bá ti pé Fúlàní náà lọ wá dáná ń bẹ̀ ó lè ṣeé ṣe kó jẹ́ pé ó lo ẹran yẹn ni ìgbà míì tí ìgbà tó ń ṣe kidnapping l'Ogun State ń bí nǹkan tá a rí fàyọ tí wọ́n bá ti gbé èèyàn wọ́n á gbé lọ ibi tí ẹgbẹ́ ibi tí wọ́n ń sin ẹ̀ tí àwọn Fúlàní míì wà wọ́n wá lọ fi àwọn yẹn pamọ́ síbẹ̀ wọn ò ní yọjú sí wọn àwọn yẹn ò ní rí wọn o tí wọ́n bá wá ń tíráìkì wọn wọ́n á gẹ̀ẹ́tì wọn bẹ̀ tàbí tí wọ́n wá lọ wọ́n á rí i pé wọ́n á mú wọn lọ bẹ̀ tí wọ́n bá wá dé àwọn yẹn á sá lọ wọ́n á mú àwọn Fúlàní tó wà bẹ̀. kábíyèsí. so orú gbogbo yẹn ó ṣe torí ẹ̀ mo fi sọ pé ẹ má jẹ́ ká wá Fúlàní ẹ jẹ́ ká wá olè. ẹ má jẹ́ ká wá Fúlàní ẹ jẹ́ ká wá olè. ìgbà tó o bímọ tó o fi sábẹ́ tí ọmọ ẹ ń dọ́gbọ́n jalè tí wọ́n ń lọ wá Fúlàní tó wà ní Kaduna pé òun ló ń jalè ọmọ rẹ̀ ló sì ń ṣe gbogbo ẹ̀ ok ibi tá a wà yìí ń sìn kéèyàn kúrò ní Sokoto kó fẹ́ wá jalè ń bí kó jẹ́ pé Ọlọ́run ní járe bóyá inú ilé èpo yìí bóyá ṣọ́ọ̀bù yìí kó fẹ́ jalè ń bẹ̀ kó má mẹ́nìkan bẹ̀ kó kàn máa bọ̀ sóò kó dẹ̀ wá jalè ń bẹ̀ ó ṣeé ṣe. kò lè rọrùn fún bẹ́ẹ̀. àbí kó wá gbéyàn só ṣeé ṣe kò lè rọrùn. ó wọnú kára yìí ń ṣe kọ́kàn gbéyàn só ṣeé ṣe ẹni tó wà nínú kára yìí ló máa point ẹ̀ òun ló máa point ẹ̀ pé ẹni báyìí 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 ó ní nǹkan báyìí báyìí ó wà níbi báyìí báyìí ẹ jẹ́ ká ṣe báyìí báyìí láti máa ṣe tá máa rí gbé ó ti kúrò níbi báyìí ó ń lọ síbi báyìí ẹ lọ pàdé ẹ̀. òun ní bí kú ilé ò pa ni òde ò lè pa ni. o lè gbó sígbó sẹ́yìn tí ò sí nínú ẹ̀. so ibi tí ọ̀rọ̀ pé wọ́n jalè Fúlàní kò sí ẹni tí mi ò defend Fúlàní ó lè wà nínú Fúlàní tó pọ̀ ó lè wà nínú Yorùbá tó pọ̀ ó wà nínú Hausa wà nínú Ìgbò gbogbo wa láàánú wọn lọ́wọ́ kò síran tí ò lólè kò sí ẹ jẹ́ ká wá wọn ẹ má jẹ́ ká wá Fúlàní. alága Miyetti Allah nípínlẹ̀ Ògùn wọ́n ń sọ fún wa lónìí pé àwọn ò defend Fúlàní wọ́n ló lè tààrà ń bẹ nínú Fúlàní ó lè ń bẹ nínú Yorùbá wọ́n ní kò síran tí ò lólè nínú. bàbá lélẹ̀ tá a wá ń sọ yìí èmi wá fẹ́ àmọ̀ràn wo lẹ wá fẹ́ fún àwọn Fúlàní tí ń wò wá báyìí àtàwọn Yorùbá tí ń wò wá náà màá bá fẹ́ kẹ́ ẹ du aláìsí èdè yẹn sà tẹ́ ẹ bá sọ àmọ̀ràn ti Fúlàní ẹ fèdè ìlú yín ẹ fi gbà wọ́n lámọ̀ràn bẹ́ẹ̀ bá sọ ti Yorùbá ẹ fèdè Yorùbá ẹ gbà wọ́n lámọ̀ràn sà. ẹ ṣé púpọ̀ ìmọ̀ràn tèmi máa gba àwa èèyàn ní gbogbo wa ká kọ́kọ́ náà ká dá ìfẹ́ padà sáàrin wa. ká dá ìfẹ́ padà sáàrin wa. èkejì ká sì bẹ̀rù Ọlọ́run ká lòdodo torí tá a bá bẹ̀rù Ọlọ́run a ò ní parọ́ mọ́ ẹ̀dá kan bí irú wa tí Ọlọ́run dá. so ká dẹ̀ ṣe kí ni ká mọ̀ pé gbogbo wa ọ̀kan náà ni wá. so òfin Nàìjíríà gbà wá láyè ẹni tó bá ti di ọdún 10 níbì kan 10 years ó ti dọmọ ìlú. bẹ́ẹ̀ ni ẹni ó bá ti lọ ọdún 10 nílùú kan ó ti dọmọ ìlú. ẹni tó wá lọ 100 years tó sì jálejò ńkọ́ kí ni ká wá pè yín fẹ́ padà sí ọ̀dọ̀ Sunday Igboho díẹ̀ torí òun là lè fi ṣiṣẹ́ àkàwé ó máa pín ilẹ̀ Yorùbá òun dẹ̀ máa lé gbogbo Fúlàní kúrò ní ilẹ̀ Yorùbá. èmi ń wò pé tí ilẹ̀ Yorùbá bá máa pín ó máa pín pẹ̀lú àwọn Fúlàní ẹ̀ ni ṣé báwọn Yorùbá ló bí wọn ṣé bọ́mọ ilẹ̀ Yorùbá ni wọ́n ṣé bíbẹ̀ náà wà so wọ́n pín wọn àǹfààní tó ń jọ ń jẹ láti ìgbà yẹn náà wọ́n sì máa jọ jẹ tí wọ́n bá wá lé wọn kúrò pé kán padà síbi tí wọ́n ti wá
tó bá wá padà sọ́hùn so wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá tún lọ ra àwọn Fúlàní míì again tí wọ́n bá wá tún lọ fowó ra àwọn yẹn báwo làwọn yẹn ṣe máa rí tán mọ̀ ìjọba tó bá máa pín ilẹ̀ kò lè lé ẹnì kankan tó pín àwọn tó wà ń bẹ̀ àìdá ká dẹrù wọn o àìdá ká jẹ ọmọ wọn o a máa jẹ kan bẹ̀ ẹ pín àwọn Fúlàní tó wà lọ́dọ̀ wa ẹ jẹ́ pín wọn pọ̀ àwọn ẹrú wa ni ẹ jẹ́ ká fi wọ́n ṣẹrú ok àwọn Fúlàní tó ti wà lọ́dọ̀ wa 100 years ẹ jẹ́ kán wà lọ́dọ̀ wa àwọn ọmọ wa ni máa jẹ́ kan nínú méjì tó dáa ju pé òkè ẹrú wa ẹ máa lọ wọ́n bá fẹ́ ọmọ wa ẹ máa lọ inú kí Fúlàní jẹ́ ẹrú Yorùbá àbí kí wọ́n jẹ́ ọmọ Yorùbá wọ́n jẹ́ kan nínú méjì. ajẹ́ kan nínú méjì so àwọn ni wọ́n wá wò tó pé ẹni tó wò yìí tó wà nílẹ̀ yìí ṣe ẹrú ló yẹ ká fi ṣe ni àbí àbọ̀mọ́ wọn so nǹkan tí èmi ń wò pé gbogbo orú nǹkan bẹ́ẹ̀ kò yẹ tí wọ́n bá ronú dáadáa tá bá ń mú gbogbo yẹn kúrò but Fúlàní kì í sọ̀rọ̀ lórí social media jù òun ló jẹ́ kí gbogbo ẹ̀kọ́ máa rí bó ṣe ń rí yìí so ìmọ̀ràn tèmi máa gba àwọn èèyàn ní ìfẹ́ òdodo kọ́dẹ̀ ṣe kíni kọ́dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí social media ní irọ́ pátápátá lọ́pọ̀ nínú bẹ̀ tí ò ṣeé ṣe kíní àwa la jókòó yìí ń sìn wọ́n bí bàbá wa ń bí wọ́n bí bàbá wa ń bí wọ́n bí yàyà wa ń bí àwa ní kẹ̀kẹ́ wa kúrò káwa rí bó náà fẹ́ ká lọ kó fi hàn wá níbi kó lọ fi ibi tó ń fẹ́ lé wa lọ hàn wá pé ibi là fẹ́ kẹ́ padà lọ. nígbà tó jẹ́ bí ilẹ̀ náà dàgbà sí ibi là mọ̀ ibi là dàgbà sí ibi náà bí wa sí ibi là bá wọn mọ̀ wá sí ibi náà kàwé. aláwọn ọmọ tó ti graduate tó ti ní lọ school tó ti lọ university tó ti ṣe gbogbo ẹ̀ tó ṣe everything ṣe doctor àwọn tó lọ nurse tó ṣe gbogbo ṣe kásẹ̀ wá kó wọn lọ sọ́hùn ká máa lọ wáṣẹ́ fún wọn àbí. kábíyèsí. so kò lè wọ́ọ̀kì ni. kò lè wọ́ọ̀kì. ẹ jẹ́ ká jọ tún ìlú wa ṣe kan tí ò bá lè wọ́ọ̀kì ẹ má jẹ́ ká ṣe é tí wọ́n borúkọ Fúlàní ju nǹkan tó ń ṣe ilẹ̀ wọn ò lè lé wa kúrò níbí. wọ́n borúkọ Fúlàní jẹ́ jù báyìí lọ. gbogbo wọn ò lè lé wa kúrò níbí o torí àjọ máa gbé e nítorí kò síbi tá a fẹ́ lọ. tó bá wà á lọ ṣùgbọ́n kò sí. Fúlàní di mọ́takú nìyẹn. kò sí mọ́takú àjọ bí wa ni àjọ nílẹ̀ ni àbá tiẹ̀ talẹ̀ wọn àjọ bí wa ni. ó ti di búlẹ̀búlẹ̀ báyà láyé. kò sí pé ta àtakú sí yín lọ́rùn àwọn ọmọ ìyá ni a jẹ́. kábíyèsí. so àwọn tó ń pè wá lálejò wọn ọmọ tó ń sọ ni. òye wọn ni. ẹ̀yin gan lẹ lórin ẹ má pè wá lálejò mọ́ àwa ayé la nílùú. àwa ayé la nílùú o. torí èyí tí mò ń sọ yìí mi ọkọ níbì kan. má bí mi mọ̀ ni. Yorùbá tẹ̀ ń sọ lẹ́nu yìí. wọ́n bá tiẹ̀ ní ọ̀dà wọ́n sàn gbọ́ nǹkan tí mò ń sọ. àbí. bẹ́ẹ̀ ni. so gbogbo irú nǹkan báyìí ṣe ó yẹ ká máa fura ká dẹ̀ máa mọ̀ pé tí nǹkan bá ẹbẹ́ yìí lẹ wá bá wa ń sìn ẹ máa pé tẹ bá wá bí ẹ gbọ́ nǹkan ẹ ṣe ní àtúnṣe máa wà ń bẹ̀ àwọn tí irú yí báyìí kó tún máa lọ bìkan náà àtúnṣe kan máa wà ìyẹn ló dáa jù ká máa ṣàtúnṣe àtúnṣe nìkan jẹ́ ká ṣe ká má sọ pé a máa lera wa tàbá máa bára wa jà máa rán tèmi sí àwọn fámìlì wa Yorùbá nìyẹn àwọn tó ń gbọ́ o. tó bá wá jẹ́ àwọn tí wọ́n jẹ́ elédè yìí ńkọ́. àwọn elédè wa ọ̀jẹ̀rú mi ọ̀la ọmọ jàmáà rẹ̀ Chaororo. kábíyèsí. múyàn báàmù inna go baba go latide e himbe bembe goddude ndo gonga en garwa enen non wadi hoore men hobbe nata ko hobbe ko bo be bi en hobbe fewre non wala fu to be jarata e ton da ledi ni kan wori no ko be cenini ma be cenidange e mayri ngam batte majum acce mo inen ngenen bo jonne men mo inen dima ko ben mo inen inne men ne be bisata wiigo e fulani non yo fulani wadi jali fulani kidina ba fulani so mo inen ɗum pottine ɗum enen bo noy pottini rendu gaɗen hoore woore gaɗen kawtal hoore so kolloniren gonga moƴƴinen jonne meɗen kollen ɓiɓɓe meɗen ko kemɓe ladabi jannginen ɓe kowa janngini ɓiɗɗo mum ɓiɗɗo on latta ko gujjo kowa janngini ɓiɗɗo mum heɓa barke makko so sabi Allah eno laaɗo ko elamin enen pulaku won ɗum Allah yara pulaku yeeso Allah hokka en sa'a Allah rena en Allah waɗana en ko jiɗɗe. ẹ ṣeun Alhaji alága Fúnmiyítì Allah chairman fún àwọn Fúlàní nípínlẹ̀ Ògùn ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu wọn yìí wọ́n bá wa sọ̀rọ̀ onílàákàyè àjọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ tí ò mú wàhálà tí ò mú ìlàkàkà dání àtó gbogbo ẹ̀yin Fúlàní ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu ọ̀gá yín yìí o àwa Yorùbá àwa náà ń ṣojú Yorùbá káàkiri tí ò mú tìjà tí ò mú kọ́ nǹkan dání wọ́n gbà wá lálejò wọ́n ṣe wá lálejò a sì jọ ń sọ̀rọ̀. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdí ilé àbíkẹ́ fìdí ilé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n.
ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ kọ́kọ́ o lórí ètò yóò àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọgbọ́n ní ọmọ yẹlẹ kan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.